Muhammad Sulaiman nazalitu mina zamani. Adékúnlé Alao Malaika Ahlan wa sahlan. Madiba bàbá dáadáa kíbúlẹ̀ gbogbo tí jẹ́ràn tí ń kọ fújì lápapọ̀ ṣéwù ẹni mọ̀ bínú ọlọ́run amina ẹni gbáyé mọ̀ koro àmín. nínú sẹ̀mí kan yìí ẹ ti jẹ dídùn bàbá wa Sulaiman Alao Malaika ẹ tún ní jẹ koro mọ́ amina ọlọ́run mọ̀ fi ẹkún gbẹ̀yìn oore fún yín àmín. ẹ jù bẹ́ẹ̀ lọ àsìkò ní òsì la hawla wala quwwata illa billah. ẹ jẹ́ ní Allahu Akbar. Allahu akbar. àròyé tá à ń ṣe òjá àwọn èèyàn ó gbọ́ ikú ẹni tó dá wọn la ní kí wọ́n sọ pé ó tóbi. Allahu akbar. tí kìnìún kan bá tóbi lójú rẹ bí ọlọ́run dákẹ́. tí kìnìún kò bá tóbi tú ọlọ́run lójú rẹ tọpọ́ ọlọ́run tóbi níbi tó jòkó sí pé Allahu Akbar. Allahu akbar fi kulli waqtin wa kulli halin. ìwọ tí àgbà bá rújú láàrin ìwọ àtọlọ́hun ṣẹ́kù sórí ìjókòó ìwọ tó bá mọ̀ yìí pọ́lọ́ ń jù ọ́ ó ju ayé rẹ lọ ó ju àná rẹ lọ ó ju òní rẹ lọ yóò tún jù ọ́ lọ lọ́la dìde sórí ẹsẹ̀ rẹ méjèèjì. báwo kankan gbogbo ẹni ó bá mọ̀ yìí pé kò rújú pòun ó kú ò láyé ńjọ́ kan ẹni tóun ó lọ bá lọ lọ́hùn ọba yìí ò ní kọ́sítọ́mà kò mójú ẹnìkan kì í wo pé èèyàn fáìn kì í wo pé èèyàn ò fáìn kì í wo pé èèyàn lẹ́sìn kì í wo pé èèyàn ò lẹ́sìn kì í wo pé èèyàn níwà kì í wo pé èèyàn ò níwà kì í wọjọ́ orí kì í wo ọkàn ní máa ń wò ní fi máa gbé ní tó wù sáàyè bí ó bá wù ìwọ tó fẹ́ kí ọlọ́run ó gbé ọ sáàyè bí dáadáa nínú sẹ̀mí ayé ẹnìkan ló wá bá jẹ̀ka yìí ọ̀pọ̀ èèyàn pọ̀ láyé wọ́n wá bá onínáwó jẹ̀ka ṣùgbọ́n wọn kì í kọ̀ kó nínáwó jẹ̀ka gbogbo ẹni tó wà níbi tó yẹ pàníyàn dáadáa ló bá kó lé ọba ẹyọ kan nígbà tó kó lé òfin ilẹ̀ ńlé nígbà tó mọ̀ bọ̀ ẹjọ́ ń bọ̀ àtọ́lọ́hún nígbà tó débí ó débí ó bá ọlọ́hún ìwọ àtọ́lọ́hún lẹ́túnjọ débí bó bá kúrò níbí ó fọlọ́hún lẹ̀ níbí bó bá máa lọ ìwọ àtọ́lọ́hún ni bó bá tún délé ó tún ti bọ́lọ́hún lẹ̀ ńlé. Allahu akbar fi kulli waqtin. dákẹ́sẹ́ a ní kó o kí ọlọ́hún ó na apá kan dákun dìsáínà wo ló sọ apá kejì kápọ́lọ̀ ló ní méjèèjì náà sókè fún kó má bàa àrọ̀ kan fún kan sọ pé Allahu Akbar. Allahu akbar. wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. Allahu akbar. náà. Allahu akbar kabira. ẹ wá jẹ́ àjòkó ìkí ọlọ́run kó bá Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. tó bá jẹ́ pé ibi táyé ti wà ní a máa ní ìjìnjẹ ọlọ́run mo kọ́kọ́ kí ọba tó ń gbọ́ bá dé kó mo kọrí kí mo wá rí fọba téèyàn ń kọjú kí ta náwó méjì sókè ta fi ń kí ti dúró ti kúnlẹ̀ mi mo fi kí máa tún forí balẹ̀ máa kí torí pé ṣe ọwọ́ rẹ̀ fa kíkí òṣùbà mi fọ́bà olóríkì táwọn ayé ń kì láwọn oríkì tó fara mọ́ kákì subhanaka rabbil haqqi tabaraka mawlal khaliqi a'udhu bi rabbil falaki min sharri kulli khaliqi mo ṣe tó ọlọ́run la fi ń kí ọba tó tóbi tó ga jù ní kíkí kábíyèsí ọlọ́run ó tó kí àkìbárò aláwù ni mo ń kí ngóde aláṣẹ́ríkì mo ń ṣẹ̀mí ọlọ́run mo dúró tì olóòtú ayé olùfarati aláṣepé iṣẹ́ you are mighty ajagun ṣẹ́gun tí kì í ṣeun tì adánitóni tí kì í panitì àdìgún àrò ọba sáàtì ọba tó lákàtà tó tún lákìtì ẹ má ro kúrò ọba tó kú tì ẹ̀dá ló ń gbọ́ ọlọ́run mi gbó tì aṣọ ló ń sá orúkọ rẹ̀ sátì sẹ́kúndẹ̀rì mo kí olùdúró tì fẹ̀yìntì fẹ̀yìntì ṣebí wọ́n mo fẹ̀yìntì làǹtì làǹtì mo bá gbóre làǹtì láàyè mi bá ń dára láì lu jìbìtì tòrọ̀bà tó ń dání láre mo fẹ̀yìntì ọ̀tá tó fẹ́ ráre lójú àtì èmi á máa gbádùn lọ tí mo lọ́lọ́hún tí kì í dojú ti àwọn tó bá mọ̀ ọ́n lólùfẹ̀yìntì tọ́lọ́hún ò bá pọ̀ létí ẹ̀ tẹ́lẹ̀ jẹ́ kó pọ̀ nísìnyí pé Allahu Akbar. Allahu akbar. tí ike àti ìgè ọlọ́run bá ti bá ànábì
bàbá oníwàásí àgbáyé ọlọ́mọkànjú kú wọn. Amina. stéèjì tá a wà yìí Alhaji wa bàbá dáadáa ẹni yìí ẹni ẹ̀yẹ abiwa nínú èèyàn Alhaji Muhammad Sulaiman Adékúnlé Alao Malaika àwọn ni wọ́n ní stéèjì tá à ń gùn yìí ọlọ́run mo fi bó ti tó bẹ̀ ọ́ bó bá padà lẹ́yìn gbogbo ayé dáàtì màláìka yà sọ́tọ̀ mọ́ padà lẹ́yìn wọn. Amina. mọ́ mú wọn wọ́n fà wọn fáwọn tí mọ̀ nǹkan mú. Amina. gbogbo ohun tó wà nínú họ́ọ̀lù yìí lápapọ̀ léèyàn lẹ́ni tó bá níyàn rẹ̀ débí kódà ẹni àníyàn rẹ̀ dúdú ọlọ́run gbàdúrà gbogbo wa lápapọ̀. Àmín. ọlọ́run Muhammad mo kí ẹbí ìyàwó ìpẹ́ kú ìnáwó mo kí ẹbí ọkọ ìpẹ́ kú ìnáwó mo kí ọkọ ìyàwó tèní àti ìyàwó mo kí gbogbo jama salamu alaikum wa rahmatulahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatulahi wa barakatuhu. ìyàwó, I would like you to please for the next 5-10 minutes, can you please spare me your time? I want you to please listen attentively. Ẹni tí kì í bá sọ dànù, Yorùbá ni wọn kì í gbọ́ dànù lọ́dọ̀ rẹ̀. Iyakumullah. Ìrìn àjò kan lẹ fẹ́ bẹ̀rẹ̀ yìí nínú ìrìn àjò ayé. You are starting another life entirely ends from today. Ya Allah. Ìrìn àjò kan ní tọkọ àti ìyàwó lẹ̀ ń bá bọ̀ láti ìjẹta dàná tó fi dàárẹ̀ yìí. Nísìnyí tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí, ẹgbẹ́ àwọn àpọ́n wọ́n ti jáwé fẹ́yìn méjèèjì pẹ̀ sínú ẹgbẹ́ àwọn ọmọ. Allah. Ó wá súnmọ́ kó jẹ́ wípé bẹ́ẹ̀ bá sùn láti 7 lálẹ́ ẹ máa jí ní 8 láàárọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Lórí ìrìn àjò eléyìí ǹjẹ́ ẹ prepare fún ìrìn àjò ìfẹ́ tẹ́ ẹ fẹ́ jọ rìn yí ọkọ àti ìyàwó. Ọkọ àti ìyàwó ayé wọn ṣàdúrà ni gbogbo àdúrà tá à ń ṣe dandan kọ́ ni kọ́lọ́hún ó gbọ́ gbogbo ẹ̀. Allah. Báyìí ni ó sọ̀rọ̀ mi ọ̀rọ̀ ẹ̀dá ni kì í sọ̀rọ̀ Ọlọ́run kò kan páfọ́ Ọlọ́run kó ṣàánú ẹ̀dá. Nígbà tẹ́ ẹ ti wá bára yín nínú àánú yìí bó o lẹ́ ti sọ àánú yìí lò. Ìtẹ́ torí ẹ̀ má sọ tẹ́ torí ẹ̀ pé ẹbí tẹ́ torí ẹ̀ pé ará tẹ́ torí ẹ̀ pé ìlú tẹ́mi torí ẹ̀ dìde wá láti Ìbàdàn bó o la ṣe ní sọ́dìrẹ́gbè. Allah. Bàbá wa àríyọ̀ àti gbogbo àwọn àǹfààní ìjòkó mo kí yín ẹ dákun ẹ má bínú sáà táìmù ni. Bó o la ṣe ní sọ́ńtà gbé kalẹ̀ ìdìrẹ́gbè. Ọkọ àti ìyàwó iṣẹ́ pọ̀ tẹ́ ẹ fẹ́ ṣe. Àkọ́kọ́ ìran ọkọ àbíran ìyàwó o ní láti ní lọ́kàn wípé you should not expect total perfection from your partner. Yóò pé tán, yóò ní tán, yóò gbọ́n tán, yóò mọ̀ tán, yóò lè ṣe tán, yóò ní tán, kò sí péyàn Ọlọ́run nìkan ní bẹ fún. Allah. رأيت الهم في دنيا كثيرا. Nínú àwọn ulul falsafat àwọn tí wọ́n mọ ìmọ̀ philosophy nínú ayé ìkan pàtàkì nínú wọn òun làfáà tó kọ orin yìí pé ọkọ ìyàwó ní bá wí pé ra'aytu al-hamma fi dunya kathirun. رأيت الهم في دنيا كثيرا. Má wọ̀ mí nílẹ̀. حياكم الله. Ó lóun rí ọ̀pọ̀ ọ̀bànújẹ́ lára ọmọ ànábì Adam. Eléyìí lè ga lónìí mo rò pé wọn àjọkọ ìyàwó sùn mọ́júmọ́. Allah. رأيت الهم في دنيا كثيرا. Ọ̀rọ̀ òsì gbáyì tẹ́ni tí ó gbọ́ ò bá lísìn. وأكثرهم يكون من النساء. Sorry my brother. Iṣẹ́ ká ṣègbéyàwó bí tí máa ṣe yànnú ẹ̀ ń dọkùnrin bọ̀ nù. Àfáà yìí ló ń rí àwọn èèyàn aláṣeyọrí ó dẹni ilẹ̀. Ó ń rí ẹni tínú ẹ̀ ń dùn tó bú ẹkún. Ó ń rẹ́ni tó ga tí ò ga mọ́. Ó ń rí ọlọ́gbọ́n àná tó di òmùgọ̀ lónìí. Onílàákà ìníjẹta wọ́n gbé dìgbàdìgbà wọ́n ní ẹgbẹ́ lọ sọ́gbà wèrè. Ó ń rí ẹni tí gbogbo ayé ń pàtẹ́wọ́ fún ó dẹni ayé ń yàká sí. Ẹni ó ń kọrin táyé ń jó sí. Ó kọrin ayé sì ń pòṣé.
kí ló fà á tírú ẹ̀ fi ṣẹlẹ̀ àáfàá yìí nígbà tó ń wá béèrè pé kí ló fà ṣubú tiyín ó fóun lánsà kí ló fà ṣubú tiyín ó fóun lánsà kí ló fà ṣubú tiyín òun gbọ́ mi kí ló fà ṣubú yín òun gbọ́ mi ṣùgbọ́n ńgbà tó ń wà kóléètì gbogbo ohun tí máa ń fa ìṣubú ẹ̀dá tó ń kóléètì ẹ̀jọ́ àkùsárù ha yẹkùnù mìíràn nìṣà èyí tó pọ̀ jù nínú ìṣubú tẹ̀dá máa fọwọ́ ara rẹ̀ fà látara obìnrin ni. Allah. ọkọ ìyàwó tòní yìí bí ẹ̀dá ò bá ga láyé ẹni ó kọ́kọ́ gba Islam lọ́wọ́ Ànábì Muhammad obìnrin ni. Sallallahu alayhi wa sallam. ẹ wá tún listen attentively gbogbo ẹni tó wà nínú hall ẹni ó kọ́ kú láyé wọ́n pa ni torí kí wọ́n fi pa torí obìnrin ni. ìwọ ọkùnrin ìwọ ọkọ lọ́dẹ̀dẹ̀ ìwọ tó láǹfààní àti máa gbọ́ mi má torí obìnrin kú o. Allah. kí là á fi torí obìnrin kú bí ẹ̀dá ò bá níwà tó tó bóbìnrin gbé tí ò bá lọ́rọ̀ tó tó bóbìnrin ṣe tí ò bá ní làákàyè tó tó darí obìnrin ó fẹ́ràn obìnrin lóòótọ́ obìnrin náà fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n tí wọ́n fi ṣokùnfà kú ara wọn wà níjọ mọ̀. wala ta'manu bi unsaqatu yawman. àbáyé wa bá gbogbo ẹni tó wà wọn lù í sọ̀rọ̀ pé látàmán bí òun sá kọ́tù yawman ọkọ ìyàwó ẹ máa bọ̀ nílẹ̀ báyìí. Fúnra yín. ìní jù sẹ́jú márùn lọ́mọ ẹ máa bọ̀ báyìí ẹ máa bọ̀ báyìí ẹ máa bọ̀ báyìí. ẹ bá mi wọnú họ́ọ̀lù yìí bó ṣe onígèlè ló wù ọ́ jù bó ṣe oníjàbù ló wù ọ́ jù bó ṣe àṣírí ilẹ̀ ló wù ọ́ jù bó ṣe pupa ló wù ọ́ jù bó ṣe kúkúrú ló wù ọ́ jù bó jẹ́ lẹ̀pa ló wù ọ́ jù bó jẹ́ tó wà túbì ló wù ọ́ jù bó jọ́ kọlà ló wù ọ́ jù rìn káàkiri nínú họ́ọ̀lù kódà bó bá ti lọ́kọ á tú igi rẹ̀ á so fún wọn lójú. wal baladu tayyibu. dákunjọ fankihu ma taba lakum minan nisa ọkọ ìyàwó ó yá in 1 minute go there and select your partner. Fankihu. obìnrin tó best nínú họ́ọ̀lù yìí mo fẹ́ kó o mú. Fankihu. irọ́ ẹ má kọ́ lọ́gbọ́n tí o ṣe ọkọ ìyàwó ẹ jẹ́ kí dírámà yìí ó dùn. Fankihu. wò ó lọ dáadáa àwọn obìnrin kan ní bí wọn àti ìlọ́kọ o Fankihu. wọ́n pọ̀ tí wọ́n àti ìlọ́kọ nù họ́ọ̀lù yìí mú kan tó bá wù ọ́ obìnrin tó rẹwà jù nù họ́ọ̀lù yìí mo fẹ́ kó o mú ọkọ ìyàwó. Ma taba lakum minan nisa. ìyàwó ti káyọ̀ òkè pé èyí máa ń lọ lóòótọ́. Taba lakum minan nisa. ẹ dúró báyìí náà ìyàwó tòní wọn a máa ti nǹkan mọ́yàn lọ́rùn ìyẹn lè ṣe nǹkan mistakenly orúkọ mẹ́ta wọ́n pè fẹ́ they said love is blind love is madness love is deaf àkọ́kọ́ ìfẹ́ ń fọ́jú ṣé kìí ṣe wípé nínú ojú fífọ́ bóyá wọ́n da nǹkan kan bù ọ́ lójú tó fi dà mọ̀ pé lukumanu ló wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìyàwó ǹjẹ́ o faramọ́ arákùnrin yìí bí mi gbọ́ o ó faramọ́ kò pé o èèyàn ni o kò gbọ́n o èèyàn ni o kò lọ́lá tán o èèyàn ni o kò níyì tán o èèyàn ni o kò mọ̀rọ̀ sọ o èèyàn ni o kò ní ọgbọ́n tó pé tó èèyàn ni so faramọ́ bẹ́ẹ̀ mi gbọ́ ṣé gbogbo respect tí ọkọ ayé máa accord tíyàwó ayé máa accord fọ́kọ wọn are you ready to submit yourself totally to your husband lóòótọ́ ronú sí dáadáa o ìyàwó jòkó ọkọ ìyàwó ẹ̀ wá dúró. Al-Qur'ani tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. ó ní tọ́lọ̀ ń fi ṣe ọkùnrin lọ́ba lórí obìnrin. Bima faddalallahu ba'dahum ala ba'din. àwa la ṣe wá lọ́gàá fún àwọn kejì. ẹlẹ́ẹ̀kejì wa bima anfaqu min amwalihim. ẹ bọ́ nǹkan mẹ́ta ọkọ ìyàwó prepare yourself láti bọ́ ẹnu. ẹlẹ́ẹ̀kejì prepare yourself láti bọ́ ara. ọkọ alálùbáríkà ọkọ rẹ̀ ọkọ pawó kò pawó ara ìyàwó láti mọ̀ o. olórí burúkú ọkùnrin ni wọ́n wá ń dán bí ayán tó bọ́nú òróró ìyàwó rẹ̀ wá dàbí olórí burúkú ó tún fẹ́ gbálẹ̀ aṣọ tún ya lójú ìdí no àfẹ́rù ẹnu ayé ọkọ ìyàwó ṣó lè bọ́ ẹnu obìnrin yìí a máa jẹ pizza owó ẹ̀ wọ́n a máa jẹ ṣàwámà owó ẹ̀ wọ́n a máa jẹ kítúlẹ̀ ń jẹ káàkiri náà bọ́gà owó ẹ̀ wọ́n o gbogbo ohun tó wọ́n ní máa jẹ ṣó lè bọ́ ẹlẹ́ẹ̀kejì ṣó lè bọ́ láṣọ
àmọ̀mọ́ wọṣọ ńláńlá kíní tínrín tí wọ́n fi sọ́rùn yẹn ìyálàyà gbèsè ni o ó lè dá yẹn padà ó kó látẹ̀kọ́ Allah. só lè kéta fún ẹlẹ́ẹ̀kẹta ó wàá bọ́ bí ọlọ́run ní abọ́ tààrà you must be a good scholar a go-getter ọkọ ìyàwó can you understand me ṣé mò ń ó gbọ́ yé jù mí lọ you must be a go-getter a good striker and as well as a goal scorer ọkọ ìyàwó ò gbọ́dọ̀ ṣe díẹ̀díẹ̀ o ìran pléyà ayé wọn gbọ́dọ̀ gbé bọ́ọ̀lù sẹ́sẹ́ jù ayé ò bu wọn o wọn gbọ́dọ̀ gégé jù ayé ò bu wọn o gbọ́dọ̀ ló fẹ́ dágò ayé ò bu ọ o ìyàwó nìyí o wọ́n ní kọkùnrin kan lọ ra kú wá ó ra ìbọn bàbá rẹ̀ ní kú kọ́hún ó ra àdá bàbá rẹ̀ ní kú kọ́hún ìjọ tó ń fẹ́ obìnrin náà tó sọ yí pé ikú gangan nu ọlọ́mọdé arẹ́sù yàmọ́ ẹ̀ sàmí Àmín. o sì níyàwó ńlé olọ́lọ́mọdé orẹ́sù tó o bá ti sùn lálẹ́ tó o jí láàárọ̀ ọjọ́ kejì dúpẹ́ lọ́wọ́ ìyàwó rẹ pé dìá o ṣe tó o jẹ́ ń jí tòní ọkọ ìyàwó jòkó ìyàwó obìnrin kan ni wọ́n gbé examination yìí fún wọ́n sọ fún obìnrin náà wípé ìwọ obìnrin yìí nínú họ́ọ̀lù báyìí náà ní tèrò pọ̀ wọ́n ní kó kọ orúkọ èèyàn 10 tó fẹ́ràn jù nínú ìgbésí ayé tó jẹ́ wípé kò lè live without them àfi tí situation bá warrant ẹ̀ ìyàwó wa tòní nígbà tó kọ èèyàn 10 bàbá rẹ̀ ìyá rẹ̀ ó kọ ọkọ ọmọ ó kọ ọkọ ọkọ ó kọ ọkọ àwọn àbúrò rí ẹ̀ àtọ̀rẹ́ kan wọ́n wá nípa méjì rẹ̀ ó pa ọ̀rẹ́ kan rẹ́ ó pa àbúrò kan rẹ́ wọ́n tún nípa méjì rẹ̀ kó kù 8 ó tún pààyàn méjì rẹ̀ wọ́n tún nípa méjì rẹ̀ ó wá kù bàbá ọkọ ọmọ ó kù 3 wọ́n wá nípa ẹyọ kan rẹ̀ nínú ìrìn èèyàn 3 yìí tó jẹ́ wípé tó o bá sì rí wọn ayé rẹ̀ sì ń continue ìyàwó tòní mo fẹ́ kó o dáhùn gẹ́gẹ́ bí ìyàwó tó ní ọkọ tó ládé lórí nítorí pé lónìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọ́n ti ń lọ dágbalé ìdágbalé yìí ó ti jẹ́ wọ́n tọ́ freedom wò freedom yìí kò jẹ́ wọ́n fẹ́ wà lábẹ́ kinní kan mọ́ wọ́n ti ń wora wọn lókè ara wọn wọ́n wàá máa ní tó fi mú mi tí mo kúrò nílé bàbá mi kò sílé ọkùnrin tí n ti lè kúrò ọ̀gbẹ́ni ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìyàwó tèmi yìí ó wá ku èèyàn 3 ó ku ọmọ bàbá èèyàn 4 ọmọ bàbá ìyá àtọkọ gẹ́gẹ́ bí ìyàwó tán bá ní ká pa ẹyọ kan rẹ́ èwo ló parẹ́ ọmọ bàbá ìyá àtọkọ má wulẹ̀ dáhùn torí tó o bá dáhùn kó mọ́ lọ dọ́ta lẹ̀ lọ́kàn ẹlòmíì níyàwó ọjọ́ náà ló bá pa bàbá rẹ̀ rẹ́ láàfin sọ fún gbogbo ẹ̀yin bàbá tẹ́ wà láyé ẹ tíráì kẹ́ gbádùn ara yín nínú tó mọ́ lè kọ́kọ́ parẹ́ nínú ayé tán bá ní ó mú kan nínú ẹ̀yin ìyá rẹ̀ àti ọmọ rẹ̀ ẹ̀yin lẹ̀ ń lọ o ẹ pín ogún yín kalẹ̀ ó wá kù 3 wọ́n ní wọ ìyàwó ó yá tó pa ẹyọ kan rẹ́ tó jẹ́ wípé láìsí ó tún lè máa ṣayé lọ ìyàwó ìbú sẹ́kún pèsè tòun ò ta àbí tòun ò bàjẹ́ ìyàwó tòní tiẹ̀ ò ní bàjẹ́. Àmín. ìyàwó ìbá tún mú un tán fi ń pa nǹkan rẹ ló bá ń parẹ́ bọ̀ látẹ̀yìn ẹbí mi léèrè pé kí ni ń parẹ́ jàmọ́ ó pa ìyá rẹ̀ rẹ́ ó nítorí pé ìyá òun ó bí òun lòun fi ń jọmọ bóyá àwọn ò bá sí mọ́ tóun bá ti wà àwòrán ìyá àwọn lòun. Allahu Akbar. ó wá ku ọkọ àti ọmọ wọn ní kó pàkan rẹ tó bá jẹ́ wo ìwọ èwo ló parẹ́ nínú ọkọ àtọmọ èwo ló kọ́ rí. èwo ló kọ́ rí. ẹ̀yin obìnrin ẹ sọ̀rọ̀ sókè dáadáa o ìyókù kù sọ́wọ́ yín àtọlọ́hun ìyàwó tòní ní gbogbo tẹríba tẹ́dà máa ní nílé ọkọ bó ti ń lọ ilé ọkọ yìí mo fẹ́ kó o má mú nǹkan 3 kan lọ má mú ojú lọ o kì í sojú tàbí ìrìnà o ìrìnà ni o mú lọ má mú ojú lọ gbogbo ìyàwó tó bá ti ní ojú tó lè tẹ fóònù ọkọ ẹ̀ tó lè rí àṣìṣe ọkọ ẹ̀ tó lè máa sọ ọkọ rẹ̀ káàkiri ẹkún ni ó sùn bọ̀ nílé ọkọ. Allahu Akbar. ìyàwó má mú etí lọ o ìgbọ́ràn ni kó o mú lọ gbogbo ìyàwó tó bá mú etí lọ ilé ọkọ wọn ó sọ níbí yóò lísìn wọn ó sọ ń bẹ̀ yóò lísìn yóò wá fi máa gbé ayé gbóná fọkọ rẹ̀ nínú ilé má mú etí lọ ìgbọ́ràn ni ó mú lọ. ìyàwó ìta wa mú lọ ilé ọkọ tó jẹ́ olórí ó ju briefcase tó gbé lọ ó ju góòlù lọ ó ju aṣọ lọ ó ju gbogbo nǹkan lọ ó níwà àtọlọ́hun.
ìyàwó mú ọlọ́run dání ọlọ́run ó bá wa sọ ọlọ́run ó dúró tì ọ́ Àmín. wá sí parí ẹ̀yin méjèèjì ẹ tẹ́wọ́. báwa náwó sí wọn yí pé Allah Allah. dìnnìrín kan lóhùn ò ní náwó bó bá di ju ẹ̀yẹ rẹ ò ní rẹ ní sàdúrà fún ọ. náwó sí wọn pé Allah Allah. Hananu Ananu. Mananu Mananu. Dayanu Dayanu. Sultan Sultan. mẹ́ta láwìí ọkọ àtìyàwó ẹ̀ mọ̀ bọ́ wájú mi bí táàbí wí méjì yòókù torí àǹfààní ẹni tí ò rí ibi tẹ́ ẹ jòkó sí tẹ́lẹ̀ ẹ mọ̀ bàbá yìí ẹnìkan sí ọkọ àtìyàwó lẹ́ẹ̀kan sí pé Allah Allah. Hananu Ananu. Mananu Mananu. Dayanu Dayanu. Sultan Sultan. ẹlẹ́ẹ̀kẹta táwí yìí tó bàbá wa wí ó kù sọ́wọ́ rẹ àtẹni ó dá ọ ìwọ náà sábìímọ o lè má sí mbẹ́njọ́ wọn bá fẹ́ ṣàdúrà fún wọn ó ṣòro fáwọn èèyàn láti náwó tí wọn náà ò bá náwó ń bi tẹni ẹlẹ́ni sọ pé Allah Allah. Hanan Anan. Manan Manan. Dayan Dayan. Sultan Sultan. ọba abánigbáyé Abánigbáyé. báyìí gbé tiyín Báyìí gbé tiyín. ọba abánigbẹ́rù Ọba abánigbẹ́rù. báyìí gbé tiyín Báyìí gbé tiyín. ọba abániṣe Ọba abániṣe. báyìí ṣe tiyín Báyìí ṣe tiyín. ọba aláàánú Ọba aláàánú. kó ṣàánú fún yín Kó ṣàánú fún yín. ọba aláàbò Ọba aláàbò. kó dáàbò bò yín Kó dáàbò bò yín. ọba oníkẹ́ Ọba oníkẹ́. kó bá mi kẹ́ yín Kó bá ní kẹ́yìn. ọkọ ìyàwó ẹ kọjú síra yín ẹ ṣe àmín lẹ́ẹ̀mẹ́ta àmín 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 ya Allah gbogbo òjókòó ẹ jẹ́ àgbẹ̀ ọlọ́run tóbi Allahu Akbar men on stage bàbá wa káàsì bí ọlọ́run má ṣàjẹ́kẹ́ mi gùn. ẹ bá wa dúpẹ́ fún láyé pàtí báwo là lùyọ́ bá ṣe ń pè ló ṣe ń jẹ́ bá ṣe lù ló ṣe dún lọ́la yíyá pẹ̀lú bàbá tẹ̀yìn olólùfẹ́ ká má débi ìtakùn sí kájọ́dẹ̀lẹ̀ ìlérí. alájọrò ṣì dẹ̀tù lèmi kúkú jẹ́ o lẹ́dí sárújù náà ni ọmọ ẹlòmíì kọ́ o. ẹni lọ́ndì 22 lẹ́dí sárújù ibi ìgbéyàwó adé o àsọ̀fìyà làwà yóò lẹ́dí sárújù. ìyàwó kú oríire ọkọ ìyàwó kú oríire bàbá ìyàwó ẹ kú oríire ìyàwó kú oríire oríire náà àbáyín kalẹ̀ lọ́lá oníṣẹ́ ńlá lọ́lá nábì Muhammadu bàbá Fatimata ẹlẹ́sẹ̀ oṣù ìwọ ìyàwó tó ń rẹ́lẹ̀ ọkọ. wọ́n ẹlẹ́sẹ̀ oṣù ìwọ ìyàwó tó ń rẹ́lẹ̀ ọkọ. mórílẹ̀ máma mẹ́wàá lọ ìwọ ìyàwó fọ́kítọ́bẹ̀n mórílẹ̀ máma mẹ́wàá lọ ìwọ ìyàwó. gbogbo kíkí tó lọ́wọ́ ọba ní ọba iléyé. ọ̀pọ̀ àsàlátù kò máa bó oníṣẹ́ ńlá anabi wa Muhammadu sallallahu alayhi wa sallam. àti ẹlẹ́yọ̀ mọ́ anabi. Sallallahu alayhi wa sallam. màmí girama o iṣu ọmọ ti jiná fún yín jẹ kò ní ìjọyìn lẹ́nu láéláé. ìṣe gbogbo ọmọ tó kù aṣìṣojú yín lọ́lá oníṣẹ́ ńlá o lọ́la nábì Muhammadu bàbá ọ̀fà fọyà sọ pé lẹ́rí sárújì ló gbẹ̀dẹ̀ ẹja àjọjọ lẹ́rí sárújì ló gbẹ̀dẹ̀ ẹja àjọjọ. ajáró ṣì dàtú ti dé. bọ̀dà díẹ̀ súnmọ́ mi níbí. ajá Fatimata mọ́ kí ẹ ìyá lukumanu ayarere lọ́dẹ̀ẹ̀dẹ̀ ọkọ. maximum gbogbo spray ẹ̀tọ́ ẹ̀jẹ̀ ń gbọ́nà torí ọlọ́run bá Sàrújì. afáfá àti òun nà mí ló lè di Sàrújì o. àwọn eléyìí ti pẹ́ o láti jọ́mọ̀ wálé di Sàrújì.
iṣẹ́ ńlá. Abíámọ́ ní alábínú àmọ́ ìsásí. Obìnrin rere ni lọ́dẹ̀dẹ̀ ọkọ èèyàn tiwa ni. Fátímọ̀ ọlọ́run tó dá òkèlè ajáfà ìtìmọ̀ ló ń ná mi lọ́wọ́ ayáde wà sóbì àìtiwa. Òyìnbó ẹlẹ́rù wọn mọ́ ní bẹ́ẹ̀ bá ti lóyún ẹ má bọ̀ wá sọ́jà ìkọ́tún wọn. Lọ́jà ajáfà ìtìmọ̀ tiwa. Fátímọ̀ ọlọ́run tó lẹ́rù àbá ẹgbẹ́. Fati ọlọ́run tó lẹ́rù àbá ẹgbẹ́. Ṣé bọ́lọ́run tó lẹ́rù ló lóṣù ká o. Ọlọ́run tó lẹ́rù àbá ẹgbẹ́. Àbá ẹgbẹ́. Ọlọ́run tó lẹ́rù àbá ẹgbẹ́. Ayọ̀dé wà sóbì àti sùwádìí. Lẹ́rù àbá ẹgbẹ́. Ọlọ́run tó lẹ́rù ló lóṣù ká o. Ọlọ́run tó lẹ́rù àbá ẹgbẹ́. Gbogbo fúnmà tí ń bẹ níbí pàápàá ohun tó ń bẹ lára ìmọ̀ṣọ́ gbogbo ìwò kí n pátá. Akọ́là fọ́mọ́ lórí gbogbo wa ni mo kí. Ọlọ́run tó dá wa papọ̀ ní túwáká láéláé. Ẹ̀rọ gèlè gẹ́gẹ́ Lórí àmì gbọ́dọ̀kọ. ayé ni yóò jẹ́ oríkìlá. Ẹ̀rọ gèlè gẹ́gẹ́ lórí àmì gbọ́dọ̀kọ. Bóyá ìjà ṣe fàájì orin sọ pé gògòrò 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 gògòrò. Àwa ti gòkè tó. Àwa ti gòkè gógó lọ́nà lọ́rùn àwọn oníjàbọ̀. Àwa ti gòkè gógó lọ́nà lọ́rùn oníjàbọ̀. Àgògòrò gógòrò. Bóyá ìlàlí àmọ́ mi. Inshallah ìlàlí àmọ́ mi. Ẹ̀sọ́ ètùtù gbọ́nà. Ajá Mariam ló ń ná mi lọ́wọ́ ọmọ Bello. Aláṣẹ fọ́nkì tọ́bẹ̀n. Ìjà onítọ̀ ọwọ́ ẹ̀ lọ́la oníṣẹ́lá. Mariam olùwà tún special ó yàtọ̀ tọ́. Fọ́nkì tọ́bẹ̀n olùwà tún special. Ó yàtọ̀ tọ́. Fọ́nkì tọ́bẹ̀n olùwà tún ọ̀pọ̀. Ó yàtọ̀ tọ́. Fọ́nkì tọ́bẹ̀n olùwà tún Ẹ ṣé. Ìgbéyàwó arákùnrin wa pẹ̀lú arábìnrin wa o. Ìdùnnú tó papọ̀ máa yọ kó máa má ní ìbànújẹ́. Ìgbéyàwó arákùnrin wa pẹ̀lú arábìnrin wa. Ìdùnnú tó papọ̀ máa yọ kó máa má ní ìbànújẹ́. Àmín o. Alájà Mariam mi. Ìyàwó ọjọ́ òní. Ó ti lù kúmọ̀nù mi. Ọkọ ìyàwó. Ìbànújẹ́ ó kéré ó tóbi. Kò ní jẹ́ tiyín. Ọkọ pẹ̀lú ìyàwó tẹ́tí ẹ̀gbọ́n mi dáadáa. Especially Mariam, Alájà Mariam. Ìyàwó ọjọ́ òní. Bóbìnrin bá ń rere ilé ọkọ ìtọ́jú. Wọ́n ní àmórí lọ ká má ṣe mú wa lọ. Ajá Mariam mi. Látọjọ́ òní lọ. Àpọ́nlé yìí ọkọ bàbá ọkọ ó dá ọwọ́ rẹ Mariam. Má ṣe fojú di wọ́n rárá. Torí àwọn gangan ní ìjókòó ẹ̀ ní ilé ọkọ.
kúlí ṣe ìfani ìlàlá òbákí wàláyé àdùsọmọdù láyé mọ́tò abádá. ṣe mọ̀ pé everybody ló máa tán ọlọ́run ní òní tán. everything ló máa tán o ìláyé ní òní tán dàkún má máa jẹ tán ọlọ́run tí kì í tán. ìgbéyàwó láwa ṣe lè ní. ìgbéyàwó Haji Lukman pẹ̀lú Alhaja Mariam. Ànábì Muhammad ló sọ fún wa ẹ máa gbọ́ bó ṣe wí. ó ní àrìjálù qawwamuna 'ala an-nisa'i. àrìjálù qawwamuna 'ala an-nisa'i. àwọn ọkùnrin àwọn lolórí wa. Anikahu Sunnati. Ànábì ló sọ bẹ́ẹ̀. ó ní famuragiba Sunnati. famuragiba Sunnati falaysa minni. Ànábì ló sọ pé ó ní ìgbéyàwó jẹ́ ìlànà mi. ẹni tó bá kọ ìgbéyàwó sílẹ̀ ó ní onítọ̀hún ti kúrò lára wa o onítọ̀hún ti kúrò lára wa nítorí àsìkò ká ní Allah Allah la ilaha illallah Allah 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 la ilaha illallah Allah. Adewa Sofia. Bàbá wa Sofia. Oh yeah, today is a wedding day. Today is a wedding day. Àti gbèsù lè ná àfọ̀nà rókà o. Gbogbo àwọn ìsílè jẹ́ ìsáìmára ọmọ sẹ́gbòwe. Na you I go marry o. Aya wa ní tùbọ́bìdì lórí ìyàwó wa ní. Ọlọ́run mi wá gbọ́ ẹ̀bẹ̀ tí mò ń bẹ̀. Abínú ẹni ẹ̀jẹ̀ mi ò gẹ́. Oya sọ pé ànóde dẹ̀ngẹ̀ dẹ̀ngẹ̀ ànóde mọ́. Abẹ́bí tí mi bí sí kí àwọn ti ṣúgà ìsísí dùn mí dé. Lọ́jọ́ bára bó ṣe wí. Ṣùgbọ́n Lọ́rùn bára bó ṣe sọ. mélòó 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 la fẹ́ wí. Mélòó mélòó la fẹ́ sọ. aláwo wa là Aláwo, ẹ màmá kú àṣeyẹ. aláwo, Alhaja Mariam aláwo, pẹ̀lú Haji Lukman. aláwo, Ìbànújẹ́ oníkọyìn o. aláwo, Tó bá wọn lámú wọn mọ́ o. aláwo. Ọkọ tí mo ojú àyà. Aya tí mo ojú ọkọ. Alárè náwó yẹ bá. Àmì kan lóhùn jẹ́ ṣe sóore. Èmi náà ní ọmọ akíndìyọ. Baby, you're beautiful, no be like so yeah. Your smile is killing me deep inside, oh babe. See your love, oh, it's driving me go too far, crazy. In your body, I want me to there you go. What you borrow, baby, there you go. Come on, come on, ulumu keke, there you go. Tiriri tarara, baby biko biko, there you go. Tiriri tarara, never let you go, there you go. Put your barrow, baby, there you go. Come on, ulumu keke, there you go. When I look into your eyes, can I see vision so bright? I'm so proud of you, my girl. So my baby know they shine. Baby, no one can take you away. Let them say, now we got money away. Take my heart, take
my soul. Cause your happiness is all I get to see, baby. See your love, it's driving me go too far, crazy. And your body, I want you to there you go. Ojo baro, baby. There you go. Come there you go. Baby, biko, there you go. Never let you go. There you go. Ojo baro, baby. There you go. There you go. You're my final. I don't need another. You're my father, my sister, my lover, my mother. Beauty in the eyes of the other. See my baby is finer. Beauty in the eyes of the other. See my baby is sweeter. Take my heart, take my soul, baby. Cause your happiness is all I want to see, my baby. See your love, driving me go too far, crazy. And this about you do me back up. There you go. Put your baro, baby. There you go. There you go. Baby, biko. There you go. Never let you go. There you go. Put your baro, baby. There you go. There you go. Baby, biko. There you go. Never let you go. There you go. Beauty in the eyes of the other. See my baby is finer. Beauty in the eyes of the other. See my baby is sweeter. Take my heart, take my soul, baby. Also happiness is all I want to see, my baby. Rain on the music. Papa, baby. Pious Fountain, my name is Pious Fountain. ẹ ṣé Mr. Niyo, thank you. ẹ ṣé. alájà máa lajà dádú àṣìlá. dábìjà máa. Babaláwo kékeré à ń ṣe ìgbéyàwó títí ló pọ̀nù lónìí pẹ̀lú mọ́ríàmọ́ ọmọ àṣọbíà African brother. Lẹ́yìn ìfòní o ọmọ lálùbáríkà ní àǹtọ́rọ́ nínú ọbẹ̀ àwa wá sí òwe ṣáájú. kọrin ìgbéyàwó ṣe kókó láyé ọmọ bíbí náà ṣe pàtàkì. ìgbéyàwó ṣe kókó láyé ọmọ bíbí náà ṣe pàtàkì. ọmọ máa láìka gbogbo ẹlẹ́ẹ̀kẹta bàbá dé wálé. ìgbéyàwó ṣe kókó láyé o ọmọ bíbí náà ṣe pàtàkì. ìgbéyàwó ṣe kókó láyé ọmọ bíbí náà ṣe pàtàkì. congratulations lórí àmọ̀ṣẹ́ ń gbọ́ pẹ̀lú Lukmanu ọkọ wa. ilé yìí ò ní dàrú ẹ ṣàmìyàn ẹbí yìí ò ní dàrú o. Africa tó pọ̀ púpọ̀ nínú ẹbí yìí. Bọ́nà listen to my music. My music is so nice. Tó bá jẹ́ ti music, kò sẹ́yìn lé kọ̀ọ̀kan.
bá jẹ́ ti dancing òṣèjì lè jẹ́ gan. mọ́rí ìyàmọ̀ ṣòwò náà ló ń jó lọ́wọ́ pẹ̀lú lukmanu gangan wọ́n jíjọ́ máa lájà kí bláàtìrì ọmọ bàbá dé wálé. tó bá jẹ́ ti beat àjùnà ló lè lù gan. tó bá jẹ́ ti chorus síbú sáyidì ló ń pèrí. èkó bàbá mọ́ríà èkó mi bàbá mọ́ríà. èkó mi bàbá mọ́ríà èkó mi bàbá mọ́ríà. àwa là ń kọrin dúdú èyí tí kò lábà mọ́. ọlọ́dẹ ìdílé mi dàdí tó kó bọ̀ bàbá àṣìṣì òde. wọ́n ní ká bá wọn dúpẹ́ bàbá yàwó ó ní ká dúpẹ́ o lẹ́yìn ọ̀jọ̀gbọ́n èèyàn tẹ́gbẹ́ ní ìkàlẹ̀ yìí pé èèyàn ṣó wọn. ó dáná ó ti pọ̀ orí ti bọ̀ lẹ́nu mi ẹ má jiyàn ó ṣe bí màmá ló ń gbọ́. àná ti pàpà lọ. ọmọ alájà òtúndé ọmọ kíbla fújì tó ń sọ ìmọ̀lẹ́ fújì wá gbọ́. tí bá ṣe rí mi máa sọ ọmọ nípa lábẹ́ bọ́ mi. animọ̀rí àmọ̀ ló dé ìyàwó tuntun nìyẹn ayálò pọnù lójú yóò wá sí ilá. ó ti pọ̀ orí ti bọ̀ lẹ́nu mi ẹ má jiyàn ó ṣe kí màmá ló ń gbọ́. bóyá sábà ọgbà tuntun gbà mọ́ sí àlọ́ bóyá lè mọ oníbàjẹ́ o lùmọ́nù kò ní dárò. orí ti lè mú gbígbà yìí lọ́mọdé dàgbà wọ́n dára mọ́ ọkùnrin obìnrin wọ́n dára mọ́. mọ́rí ìyàwó ló ń bẹ̀rẹ̀ ayálùkù mọ́nù ló ń bẹ̀rẹ̀ òun fẹ́lẹ́ ìṣòkè aya ṣòkòrò máa lájà ọmọ tuntun nílé lùkù mọ́nù òṣùpọ̀ wá sí orin táǹkọ̀ òyàtọ̀ síra wọn ìlú sálò tó máa jọra wọn ìmúra wa tó máa jọ tiwọn. àwa ọmọ ẹ̀dá yàtọ̀ síra ọmọ bá distance fuji. ẹyọ distance fuji. ó ní distance fuji o. ṣé distance fuji. distance fuji. distance fuji. ó yà náà kílódé. ìyàwó rí ìyàwó olóúnjẹ. ìyá ẹlẹ́rù bá jẹ́. àmọ́ mọ́ alájà ṣe ń bọ́ mi. ìyàwó rí ìyàwó ṣe ń bọ́ mi. ó ṣe ń lọ bọ̀. ọmọ tó ní ọmọ alájà àti àtúntò yé. ìfẹ́ ló lọ ṣe ń bọ́ mi. ó ṣe ń lọ bọ̀. ìyàwó rí ìyàwó rẹ̀ ní oṣù láyé. ọmọ mọ́ alájà ẹ̀ ní ìmọ̀ya láyé. ṣé mo hù bàbá wà sí láyé fún. mọ́bí ìyàwó ọlọ́jà ẹ̀rọ. ọmọ tó máa lájà ẹ̀ ní ìmọ̀ya láyé. ọmọ tó máa lájà máa bá jẹjẹ ṣe wá. mọ̀rí àmọ̀ òyìnbó ló jẹ́. òyìnbó ló jẹ́. ìyàwó rí àmọ̀ òyìnbó ló jẹ́. ẹni pé òyìnbó ló jẹ́. mama tọmọ lọ́jà mama mọ àgbà sọ̀díkì lóyìnbó ló jẹ́. ìyá sọ̀díkì mama mọ àgbà mama fìlísẹ̀ lóyìnbó ló jẹ́. ìyá mọ̀ríyá òyìnbó ló jẹ́. ẹni òyìnbó ló jẹ́. mama tọmọ kí wọ́n mama tàdó ògùn mọ́. ó yẹ òyìnbó ló jẹ́. gbàgán ó dún gbọ̀ngàn kí ló dún sọ fún tó bá náà má kí mo má gbọ́ aláàtì
ṣẹ́gbó aláàtì. àríyá pòròdúsà ọ̀gá. aláàtì. ìsọjí ọmọ sílẹ̀ ìgbékulé. aláàtì. oṣù kó kálẹ̀ ìtọ́jú òbí. aláàtì. alága mi mọ́tò olórí. aláàtì. àkọ́bí olórí ìfowópamọ́. aláàtì. sárúdí kú kálẹ̀ níbẹ̀ yẹn. aláàtì. àkọlà fọmọ lórí oṣù. aláàtì. òkú sábàáìkà dúdú. aláàtì. ẹ̀gbọ́n mẹ́lẹ́kẹ́jì àdìsá. sọ́jú aláàtì. sọ́jú ọmọ kíkà ló ń kọrin. aláàtì. ìdálù ní ṣòlùbọ̀ ṣe fi ṣe lọ́dọ̀ tàwa. àwọn ọ̀sẹ̀rì tó ní. ó lè jẹ́ ọ̀dùn lónìí ọ̀hún. ìrọ̀lẹ́wọ̀ kéde báwọn ní kò yí o. ọmọ kọ́ra nílé ìrànlọ́wọ́ sáríà ilé sáríà mi kọ́kọ́ gbogbo ṣe é. ṣáàyídé kú tí ò yọ yọ. ṣáàyídé kàdé òyìn náà. ìdálù ní ṣèlúbọ ṣe fi ṣe lọ́dọ̀ tàwọn. eré àtàtà eré àtàtà eré àtàtà. kọ́ni lọ́mọ tí wà á ti bá kọ́ ló máa jẹ́ kọ́ ṣeré. ó ṣe dá òṣèjì. sọlá ọlọ́run kò ní bàjẹ́. yẹ ẹ̀kọ́ ní dàrú o. mọ́mì tọ́jú olówó rà dáadáa. ilé ẹlẹ́rù ni. mama tẹ̀lé ẹni kò sí láyé. òṣèlú mú mọ́nù rẹ̀. wà á tọ́jú tàbí ọ̀fun lọ́dọ̀. olùkú mọ́nù. mama tẹ̀lé ẹni mọ̀ yàrá yé. ọkọ̀ rẹ̀ kò ní bàjẹ́. aláṣẹ láàánú ọ̀pẹ́ṣẹ́. ilé ẹlẹ́rù ni. mama tẹ̀lé ẹni mọ̀ yàrá yé. àbíyàwó sọ́wọ́n mà ní ẹ. òṣèlú ọmọ kì í sálẹ̀ ọgbọ́n. ilé ẹlẹ́bẹ̀rẹ̀. adéláwọ̀ sọ́wọ́ òun ní mọ́nù. kò ní bàjẹ́. kò ní dàrú o. wàsóbì àkó ní bàjẹ́. ìbá mọ́ríyàmọ̀ kó ní dàrú o. olùwàgùn kálẹ̀ ìwé ìsìà. sọ́mọ́gbọ̀n mi olúwa o. ọmọ ẹ̀kọ́ akéde ìlú ọgbọ́n. àròmí ìsàlẹ̀ ìgbẹ́lẹ̀ ọgbọ́n. olùwà mi kú. Sàmà gbóhùn lẹ́nu mi. Ìbò tó tàgbé mi máa gbó mi. Máa sọ àmọ́ sùúrù yóò ṣe wá. Ọkọ̀ ìyàwó ẹ kò yẹ wá. Àdúrà ló máa yẹ wá. Olùwà ẹ kò yẹ wá. Àdúrà ló máa yẹ wá. Olúwa bí òbí. ọmọ wọn lè pa géèdè ìlú ọgbọ́n. àròmísálẹ̀ gbẹ́lẹ́gbẹ́lẹ́ kó wá. àwọn ilẹ̀ ẹbíjọ́ bí music. mama bàbá gbọ́n. wọ́n ní tó bá fẹ́ gbọ́ rí music. minus plus ló máa ṣe. síta àwọn bàbá wa àtijọ́. wà lórí gidi wà nílùú tó dá. àṣà àtàlùjọ tó nílẹ̀ bí tọ́ máa lajà òṣòjì. yé kàdọ́là tó kún mọ́ àríkẹ́. ẹ lálùjọ. ẹ kò di ara. ẹ lálùjọ. olùwà ẹ kò di ara. ẹ bá lálùjọ ṣáájú ó ń bẹ̀ o. kọ́lọ́ máa tó bẹ̀rẹ̀ jẹ́. Ọdí pé kálẹ̀ lọ tàbí lóko. Ẹ sọ̀rọ̀ pé ní ẹ máa máa gbèrò sẹ́dídé ọ̀sán kò ṣeé tó. Ọ̀pọ̀lọpọ̀ jẹ́ bàbá, ó ní ẹ máa máa gbé. Ẹni gbẹ́gẹ́ náírà, ìṣẹ̀lẹ̀ gbé ṣòro. Ẹgbẹ́ mi gẹ́gẹ́ débi láyọ̀ mi wá o. Ẹ̀bẹ̀ mo báyé máa ṣe dààmú. Báyé máa ṣe dààmú mi. Olùwà Abdulwasi lórúkọ tèmi olùgbàyè ni mí ó bẹ nínú Quran nínú ìwé mímọ́. Lórúkọ bẹ́rẹ̀ mi ìbá orí gbà lò ìbádọ́ lára ìlà òjò àwọn akọrin. Wọ́n mi láyé dá òbí mi bàbá wá sí lágbọ́lọ̀ jẹ́ ẹ̀jẹ̀ kò fẹ́. Bàbá mi Olúwa
kọ́lọ̀ má jò mọ̀ sí láyé ẹlẹ́rù bàbá ní kọ́lọ̀ má jò mọ̀ yàtọ̀ ìdòwú ẹlẹ́gbẹ̀ ìfàní òdìkú bọ̀ táyọ̀ bàbá ṣe ìdòwú ẹlẹ́gbẹ̀ ìfàní ọmọ lọ́nà tó gbà bàbá ṣe ìgbó tó lọ tó dúró àbòbí tó lọ́gbọ̀n bàbá ṣe ẹ̀ẹ́dọ́ nìyẹn òdìkú bọ̀ táyọ̀ bàbá ṣe ẹ̀ẹ́dọ́ nìyẹn olúwa tó wà ládùúgbò yìí pé ìgbó sàdá ló bò ní àdéhùn ọ̀rọ̀ ẹ̀rọ nìkan ìgbó sàdá ló bò ní lélelelelelele amúnidára rẹ̀ lọ. wá sórí ìkọ́bí ó ní kí yín ẹ̀ ń ṣàdúpẹ́ ìbámu rí àwọn ọ̀rọ̀ àṣọ àwọn ní bàbá ìyàwó ẹni kò bọ́ táyà ìṣàmì o gbogbo àtàǹbẹ̀ níbí kárọ̀ náà gbégbá lọ́la oníṣẹ́ ńlá máa sọ mọ́ ìṣòro mi pẹ̀lẹ́ o ẹ ṣe mọ́ ìṣòro èyí bò nígbò èèyàn wá ẹ̀sọ́ bí i àìlùkọ́dún. títí ni wọ́n máa ṣàpọ̀nlé yín tí bá rí ẹ̀ lóde ẹ̀sùn. ó ṣe solution mi yàtọ̀ solution ọ̀gá wa mi ìdáhùn mọ́ escort promotion escort wọ́n kì í ẹ̀ ṣùgbẹ́ bá máa mi escort. solution yẹn ọ̀gá wa tó bá jẹ́ iṣẹ́ òṣùpá lórí solution bàbá àtìlá ní pé bírí kí ló dé. ẹ kiri àgbèlà ọba ìyànrò. kálukú ló ń ṣe é tí wọn gbogbo ìgbàgbérí lọ́gbọ́n náà ìwúrí náà jò dídó ní gbàsíkì ìdúró wa ló jẹ kí ẹlẹ́gbọ́n mélòó làájú lẹ́jẹ́ ìwé ní kò lẹ́jẹ́ nù. Màtọ́ solution yóò ṣó ẹbí jọ̀bú yóò sì kúya ìyẹn tó máa lájà yóò ṣó màtọ́ solution yàtọ̀ bọ̀. ẹjọ́ ìṣí pàlàbà o kì í ṣí pàlàbà kẹjẹ ń ṣí pẹ́tipẹ́ti. bẹ́ẹ̀ máa yẹ wọn kọjá ló bẹ kú ní bùbá ìkànnà bàrájà tí ìyẹn ẹ̀jẹ̀ tún kọjá lójú ajá ló máa wọ ẹrù wò gbajá bàbá sí wèrè láàbọ̀ ìbọ̀tí lójú wèrè lọ́jọ́ ń ṣe pàdípàdí ọlẹ́rẹ̀ lè bá wèrè lọ́jọ́ ń ṣe ọ̀rẹ́. wẹ́lẹ̀ mọ̀ sáyìnkì ó lè mọ ìgbà kéṣkélé ó lè wò ní. a ní síbẹ̀ bí èso bá ti gòkè odò sọdọ̀ kábàárà dẹ́gbà gbọ̀nàgbà tó ló sọ yìí àṣìbẹ̀ ní ìdíyàkì tẹ́bá wá mi dábàá tẹ́bá ní ìdí òsì nílé ajẹ́wọ́ amẹ́ríkà lè máa tún padà wá rí sí torí chicago gbọ̀ngàn lè fi gbé ìyá kí ni ọmọ tilẹ̀ yìí tó wọ́n. bóyá lè mọ tàbí kì í kéde ìjà kékeré. a ti gbé òdò lólówó ìgbà yìí lọ́la ẹ̀rù lélò ẹ̀rù lẹ́gbò. òpó òdò lólówó àmì ìgbà yìí lọ́la ọ̀gá ẹ̀rù lọ́sọ̀ ẹ̀rù lẹ́gbò mi wọ́n. ẹ̀kọ́ ni Moscow number 1 number 2 number 3 number 4 Moscow ilé-iṣẹ́. Mama Debo Lalaba torí ọdún kan ìlú rere èsè Abuja Plaza ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ náà ẹ̀ṣọ́ ìlọ́mọ wà sórí ìkọ́ni ẹ̀ṣọ́ ìwéègbè wòsàdí ọmọ kíbla ní ìkọrin ìdòwégbè oṣù ọ̀fọ̀ màsímà máa ń lọ ìdòwú torí ọdún kan ìlú màsímà èèyàn tó máa lájà gbọdọ̀ wà so ìdòwégbè àwọn tí wà sórí ìkọ́ni wà sórí ìkọ́ni. Àwọn tí wà sórí kọ́ọ̀dì wà sórí kọ́ọ̀dì. Èèyàn tí Masma èèyàn tí mo rò sí wà sórí kọ́ọ̀dì. Èèyàn náà máa kí mo wọ́n máa láyé lọ. Wà sórí kọ́ọ̀dì. Masma ó náwó tó máa lájà bọ̀ ìdè. Èèyàn láyé olúwa bàbá ọgbọ́n ọlọ́run èyí tó tó dágbé òdìbò tó ẹlẹ́rù kò sí yàrá
tó bá fẹ́ra gold ọmọ ní nǹkan tó lórí máa sá dáadáa tó jẹ mọ́ ìṣòro mi òṣè. aláṣẹ fúnni mọ́ọ̀s mama mo rí ẹni ẹyẹ ìyá wa ni ó ṣe aláìjá jẹ́ ìjà ẹ̀tàn ọmọ alájà lèmi. ẹ̀dá lẹ́ni sípò kọ́ńtà dáadáa kìrìkìrì jẹ́ńtàlì gẹ́gẹ́ kìrìkìrì rọ́ṣán bàbá wa sílá ajá oko rárá ilé ayé òsì kiri tó wà yẹn mọ́ èrè tara yé ń sọ́mà sọ́mà ti yàtọ̀ gan kọ́mọ́jẹ́ mi máa yé lájẹ̀ fún wa ìgbà lọ́wọ́ wọn kọ́ kọ́mà máa fi wọ́n pa kíkọ́ ló ti fẹ́ dé ní òṣèwọ̀n 5 and 6 ọmọ alájà ló tún kó ní ìbọn ró fásímà ọmọ alájà ló tó kó ní ìbọn rẹ̀ kọ́ńtà dáadáa ọmọ lẹ́ni kìrìkìrì gẹ́gẹ́ kìrìkìrì àwọn pòmútà nínú orí ẹni bẹ́ẹ̀ ọ̀gá wa bẹ̀bẹ̀ tó ọ̀gá wa kò ní bàjẹ́ láéláé bẹ̀bẹ̀ tó oṣù sọ́ọ̀lùsọ̀ ọ̀yẹ́ ṣeun bẹ̀bẹ̀ tó agbẹ́ sọ́ọ̀lùsọ̀ ooo bẹ̀bẹ̀ tó èèyàn ṣàìdí òṣùpá kórèdé yege èèyàn bíkí dáàdì òṣùpá ó ṣe bẹ̀bẹ̀ tó wà ní ẹ̀. èèyàn ṣàìdán bí tútùdé ó tútùdé èèyàn bí òdòdó. bẹ̀bẹ̀ tó èèyàn ṣàìdán bí tútùdé ó tútùdé èèyàn bí òdòdó. ohun ọwọ́ yìí yóò tó ẹ̀ máa fi bọ̀gọ̀ fáwọn. fa gbọ̀gbọ̀ dada kìkì gbà.